ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀sán Tolú tó wà ní agbègbè Ajégúnlẹ̀ Àpápá ní ìpínlẹ̀ Èkó ó ti tẹ àwọn ọ̀dọ́mọkùnrin kéékèèké tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn 5 kan ní ilé ìtura kan ní agbègbè Ajégúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn lọ́jọ́ 9 oṣù kejì ọdún tá a wà July 9, 2023. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Benjamin Hundeyin fi síta, ó ṣàlàyé pé àwọn èèyàn ló ta àwọn ọlọ́pàá tẹ̀sán Tolú lólobó lásìkò tí àwọn ọmọ kéékèèké náà tó fẹ́ máa búra tó fẹ́ máa múra wọn wọnú ẹgbẹ́ òkùnkùn ìyẹn láti máa múlẹ̀ láti di ọmọ ẹgbẹ́ òkùnkùn. Àwọn ọmọ kéékèèké 5 tí ọwọ́ tẹ̀ lásìkò tí wọ́n ń ṣe nǹkan tí kò bófin mu náà ni Peter Odùmọ́lá ẹni ọdún 19 19 years, Promise Benjamin ẹni 20 ọdún 20 years, Emmanuel Ikechukwu ẹni ọdún 19 19 years, Richard Adu ẹni ọdún 18 18 years àti Abdullahi Nasiru ẹni 20 ọdún 20 years. Benjamin Hundeyin fìdí ẹ̀ múlẹ̀ pé báwọn ọlọ́pàá ṣe yabo tẹ̀sán ìyún ilé ìtura tí wọ́n ti ń búra fún àwọn ọmọ náà láti mú wọn wọnú ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti kó gbogbo wọn tán kó àwọn afurasí 5 yìí tí wọ́n sì ti wà ní àtìmọ́lé ọlọ́pàá. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ìdòwú Ọwọ́hunwà ó gba gbogbo àwọn ará ìpínlẹ̀ Èkó ní ìmọ̀ràn pé wọ́n bá ti rí nǹkan pàápàá nǹkan àfurasí tó ní í ṣe pẹ̀lú irú àwọn nǹkan tí kò bófin mu kí wọ́n tètè máa ta àwọn ọlọ́pàá lólobó. Bẹ́ẹ̀ ni Hundeyin yan agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn afurasí náà yóò fojú ba ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn bá ti parí.